kò sí retirement age fún okó dídó fún obìnrin. There is no retirement age. Gbogbo wa la understand the natural inbuilt of obìnrin pé tóbìnrin bá ti ń dàgbà tí menopause ti ń dé estrogen and progesterone ti máa drop, then dryness and all of this àti ṣe topic yìí ti pẹ́. Ṣùgbọ́n àwọn ìyá mi wọ́n á máa sọ pé àwọn ò rí nǹkan oṣù àwọn mọ́, àwọn wàá jó rọ nǹkan kan síkùn àwọn, ikùn àwọn wàá máa wú. Ṣé ẹ rí bloating, kéèyàn wà bloated, that is kíkùn èèyàn ó ga, is part of symptoms of perimenopause and menopause. But stomach ó yàtọ̀ sí womb. Stomach ni ibi tí oúnjẹ tá à ń jẹ ń lọ. Ibi tí àtọ̀ tó máa dà sára yín ń lọ, ó ń lọ sí cervix yín ni, from cervix ó move lọ sí so nígbà tẹ́ẹ̀dẹ̀ rí nǹkan oṣù mọ́, ó máa padà, the fluid will come by, bí fluid ni, so ó máa ṣàn padà náà ni, kò lè dúró síkùn yín because stomach ó yàtọ̀ sí ibi tó ń jẹ tá à ń jẹ ń lọ, ó yàtọ̀ sí ibi tó máa ń sùn sí tá a bá lóyún, àbí ibi tí àtọ̀ tó máa lọ. Àtọ̀ òdẹ lè rógún sí yín lára, ẹlòmíà ló ta àtọ̀, ó ta ojú ara yín ló gbẹ. Tójú ara bá ti gbẹ, the friction bí gbọ́là ẹ bó ṣe máa move in and out on a dry surface, lórí surface tó ti gbẹ, ẹ rí i pé ó ṣeé ṣe kí surface yẹn peel off. Torí ẹ̀ la ṣe ń sọ̀rọ̀ nípa lubricant. Ẹ máa lo lubricant water base. So gbogbo pé tó bá wá ti wá dà sáwọn lára wa máa ta, á wá dàbí àtọ̀ láta ńgbà tí ó ń ṣe pọ́n fi rodo àbí tàtà ṣe sí ni. Ṣé mọ̀ pé àtọ̀ ó ní oríṣiríṣi ingredients, magnesium, potassium, àwọn electrolytes wọ́n bẹ́ẹ̀, sodium wà ń bẹ́ẹ̀, zinc wà ń bẹ́ẹ̀, fructose wà ń bẹ́ẹ̀, ó dà ń pọ̀ ní lactic acid náà, ṣé kò ní ni? Ó ní oríṣiríṣi nutrients. So àwọn nutrients wọ̀nyẹn tí wọ́n bá dà sí ara tó ti peel, bí ìgbà tí èèyàn bá bu iyọ̀ sójú egbò ni, because sodium is there, òun ló jẹ́ kó máa ń taste salty. So all those things are things that are component of àtọ̀ yẹn. So tẹ bá imagine pé ẹ wá darú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ibi tó ti peel off, ó máa pẹ́pẹ́, ó máa ta ni. So it's not the àtọ̀ that is ta, it is the ojú ara ló ti gbẹ. And again, kò sí ibi tán kọ́ sí pé àtọ̀ ní mú ikùn wú, àtọ̀ òmùkùn yín, stomach yín ló wú, kò kí ń ṣe wúńbù. Màá rógo bó máa ṣe ṣàlàyé kínní. So tẹ bá wọ menopause, ẹ máa dó okó dáadáa. Okó nìkan ló lè mú ara yín tutù nígbà tẹ ti wọ menopause, because kò sí natural lubrication mọ́. So àtọ̀ tẹ bá receive náà ló máa lubricate ojú ara. Ẹ máa dóko tẹ bá ti wọ menopause, kò sí any problem kankan fún ọkùnrin àti fún obìnrin. The only challenge náà ni dryness yẹn, pé gbígbẹ. Ẹ dẹ̀ lo lubrication, ẹ má máa lo bóyá oil àbí anything. Then èmi ò rí sí bí ìwà ìdọ̀tí lèmi rí kéèyàn máa lo saliva. There is a lubrication made for that purpose. Tẹ bá follow ọmọ mi Nurse Olúṣọlá pé ó láwọn lubricant tó máa ń fáwọn olóyún, ẹ lè rí ní pharmacy. Go and get it. Then gbogbo ẹ̀yin tẹ́ ń complain dryness at a very young age, ẹ fi ọkàn sí okó tẹ́ ń dó ni. Tó bá ń dó ọkùnrin, tọ́kàn ẹ ò sí lára ọkùnrin yẹn, ara ẹ máa gbẹ ni. At the age of 30, 40, 45, naturally kò yẹ kẹ́ ẹ máa gbẹ. Àfi tọ́kàn yín ò bá sí ńbẹ̀, inú yín ò dùn sọ́kùnrin yẹn, àti pé bóyá àwọn míì bóyá circumcision tán ti gé dọ̀ wọn. There are other factors, but naturally, ẹni tó rí tó ń bá sọ̀rọ̀ gan tọ́kàn ẹ bá attach mọ́, you will get wet naturally. Virgin gan wet tó bá ovulate is normal. So ẹ̀dọ̀ okó lẹ́yìn tẹ́ bá ti dàgbà, tẹ́ ẹ̀ ṣe nǹkan oṣù mọ́. Àwọn ọkọ yín dàgbà lójú wọn. Dàgbà lójú ọkọ yín bó ṣe fẹ́ yín láti day 131 sí yẹn, bẹ́ẹ̀ náà lẹ ṣe rí lójú ẹ̀. Dàgbà lójú wọn. Àtọ̀ ò lè rọ síkùn yín. Ọlọ́run. Àtọ̀ ò lè rọ síkùn yín. Cervix yín ló ń lọ. Tó bá dẹ̀ ti ṣe á dẹ̀ padà wá fúnra rẹ̀ naturally, normally on his own, without pé ṣe period. Ṣé ẹ ti gbọ́? Mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n bá ní ìpèníjà ojú. Mo sọ fún wa, mo ní iléeṣẹ́ Jerry Gold
wellness therapy. Wọ́n ní àwọn ìgò àwọn glasses tẹ́ lè lò fún àwọn tó bá ní ìpèníjà ojú. Èyí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ okó àtòbò. Àwọn tó bá ní ìpèníjà ojú bóyá ti sọ operation ni àbí wọ́n ti sọ operation, bóyá cataract ni àbí glaucoma ni àbí retinal detachment, anything. Ìgò yẹn wá láti orílẹ̀-èdè China ní Bergerie Gold Wellness Therapy nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn náà ń pín tí wọ́n ń tà á fún àwọn èèyàn. Ẹ jẹ́ ká contact wọn, nọ́mbà wọn ló ti wà lórí screen yẹn. Ó dẹ̀ wà effective, ó ń ṣiṣẹ́ dáadáa. Àwọn tí wọ́n ti rà wọ́n testify sí i. Bákan náà a ṣì wà ní July. Ilé-iṣẹ́ Ṣiṣẹ́ Alágbo ṣì ń ṣe Jolly July. Gbogbo ọjà tẹ́ bá rà ní ilé-iṣẹ́ Ṣiṣẹ́ Alágbo pátápátá nínú oṣù July yìí, freeway built to your doorstep ni. Ọ̀fẹ́ náà máa gbé wá bá yín ní inú ilé yín. Ẹ ní ìdíkẹsẹ̀ mọ́ dára yín láàmú. Ilé-iṣẹ́ Landness Homes and Properties, ilé ṣọ́ọ̀bù táǹtà ó sì ń ta wàràwàrà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ kí a kàn sí wọn. Nọ́mbà Landness Homes ló wà lórí screen yẹn 09066989877. Àwa náà ṣẹ̀kọ́ àgbà, mo sọ fún wa à ń ṣe ẹ̀kọ́ àgbà fáwọn àgbàlagbà tán fẹ́ mọ̀ kọ́ bá ṣe mọ̀ kọ́ mọ̀ ká. Ẹ wá à ń ṣe content creation training, O level náà wà, everything is online. A ní láti kúrò ní location wa wá sí anywhere. Ẹ̀yin àgbàlagbà ẹ dóko dáadáa. Ẹ̀yin tẹ́ ti wọ menopause 50, 60, 70. Tẹ́ bá ṣì lọ́kọ ni o. Tẹ́ bá ṣì lọ́kọ, ẹni tí ò bá lọ́kọ kò ní ìdí kó dára ẹ̀ láàmú o. But if you still have ọkọ, ẹ má bẹ̀rù okó o. Ẹ má bẹ̀rù pé wá dà bó ni ó ṣe wá jáde, bó ni ó ṣe wá ṣe. Kò sí problem kankan. It is well with us.